ṣẹ̀ṣẹ̀ nínú mi dùn ayọ̀kúnnú ọkàn mi ṣẹ̀ṣẹ̀ nínú mi dùn ayọ̀kúnnú ọkàn mi torí mo ní Jésù ayọ̀kúnnú ọkàn mi torí mo ní Jésù Olúwa ayọ̀kúnnú ọkàn mi ṣẹ̀ṣẹ̀ nínú mi dùn ayọ̀kúnnú ọkàn mi ṣẹ̀ṣẹ̀ nínú mi dùn ayọ̀kúnnú ọkàn mi torí mo ní Jésù ayọ̀kúnnú ọkàn mi torí mo ní Jésù Olúwa ayọ̀kúnnú ọkàn mi. Ṣebí sáké mo bá ròde àtàtà tí wá ní. Ọmọ ọlọ́jọ́ tí a máa tó ẹnu mi. Bàbá mi kì í ṣá máa dá gọ̀jọ̀gọ̀jọ̀. Ó yá kájọjọ́. Ijó 50 years lèyí. Bàbá mi mọ ní kékeré. Tó bá dàgbà tó níṣẹ́ lápá. Tó lówó lọ́wọ́. Tó láyà sílé, tó bímọ lẹ́mọ̀, tó ṣoríire. Sákì ló gbé sí mi létí, ó ní kí n máa kọrin wípé láti bẹ́ẹ̀rù mi bàbá o, oṣù ọ̀jù kèmí lẹ́rọ̀ náà gbẹ̀gbà. Sáké mo bá ròde àtàtà tí wá ní. Ó ti ṣúọ̀jù. Bàbá Dọ́kà ṣá lórí tèmi. Bàbá Yétúndé ṣá lórí tèmi. Ó yá pẹ́pẹ́ dẹ̀. Bàbá Bùnmi ṣá lórí tèmi. Sáké o, ọmọ ọdún ayọ̀. Sáké aláwọ̀. Sáké o, ọmọ ọdún ayọ̀. Bàbá ní ẹjọ́ wó bẹ́ẹ̀. Sáké o, ọkọ ọdún ayọ̀. Sáké, sáké, sáké. Ó yá káwé lókè sáà Jésù. Ọwọ́ méjì lókè. Káwé lókè sáà Jésù. Two hands up, yọ. Káwé lókè sáà Jésù. Káwé lókè sáà Jésù. Today na today o. Sáké. Sáké. Dẹ́dẹ̀. Ọmọ aláyọ̀ náà dá. Olóríire dáadáa. Sáké aláyọ̀ náà dá. Sáké aláwọ̀. Olóríire dáadáa. Orí ló bá ẹ ṣe o. Ọ̀tá ìbáyọ̀ ẹ o. Bíbẹ̀. Orí ló bá ẹ ṣe o. Ọ̀tá ìbáyọ̀ ẹ o. Torí náà, wàá rẹ́rìn ayọ̀. Wàá rẹ́rìn ayọ̀. Wàá rẹ́rìn ayọ̀. Ayé bí inú rẹ̀ ayọ̀. Sáké. Ta ló kíyẹ kíyẹ o. Sáké. Ìyá ló kíyẹ kíyẹ. Sáké. Salvation ló kíyẹ kíyẹ o. Sáké. Onísàmákì ló kíyẹ kíyẹ. Sáké. Adúlọ́wí lẹ́yìn kíyẹ kíyẹ o. Sáké. Wálé òkun lẹ́yìn kíyẹ kíyẹ. Sáké. Olùkíyèsí kíyẹ kíyẹ o.
ìṣá ó tí ì sẹ́ ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbà ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbà ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbà nítorí sákéyé ò bá mọ́ ó fọ́ọ̀mù ṣe gbé ọmọ ò bá mọ́ ó wá ìyá ó tí ì sẹ́ ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbà. ìdánilù Jésù ṣe yẹ́sẹ̀ orí lórí ṣe ẹ̀dá ò lárò mi o orí lórí ṣe ẹ̀dá ò lárò mi o Èdùmàrè fún mi ní mọ̀ní. Kẹ́dùmàrè ó fún mi ní mọ̀ní orí lórí ṣe ẹ̀dá ò láròpin ẹ̀rọ owó tá a tún gbé wọlé lónìí lórí ètò wa ètò yìí ní Ṣọ́wọ́nyá náà láwa o ẹ má jò yà yín lẹ́nu tó bá wù mí máa dún bí eégún tó bá wù mí máa bọ̀n bí òòṣà wọ́ọ́ àtúbalẹ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lónìí o lónìí ọjọ́ ajé ọjọ́ 24 oṣù kejì ọdún 2020 ẹ rí pé nínú oṣù kejì tá a mú yìí àwọn èèyàn tó láàmìlàaka náà ń ṣọjọ́ bí wọn àwọn èèyàn tá a mọ̀ náà ń ṣọjọ́ bí wọn lọ́sẹ̀ tó kọjá la sẹlẹ̀bírẹ́tì ti Ọláìdé Ọ̀rọ́pọ̀ lónìí òní ó pé 50 ọdún tàbí arákùnrin kan sórí ilẹ̀ ayé ẹni tọ́dún babaláyé ń kọ́ kó mọ̀ dúpẹ́ kó mọ̀ ṣọpẹ́ kó mọ̀ yọ̀ kó mọ̀ yìn bàbá 50 years ago àbí Kayode Babalola Sàké ó ṣọjọ́ bí ẹ̀ lónìí ó pé 50 years lónìí àwa wò wípé bóyá ijó nìyí náà àgbúdọ̀ dálẹ̀ àtúbọ̀ dálẹ̀ ńjọ́ Sunday o ẹni bàbá ló ń ta ló gbèsè yín létí ẹyin abólóde fẹ́ lójú àti fẹ́ lójú tọ́ba àdìjọ́ Sunday ẹ̀yin ẹ pè mí ẹni bo ló ti ń ṣẹlẹ̀ bàbá ló ta ọ̀ṣọ́ fún yín wọ́n ṣọ́ fún yín yẹ́sìkẹ̀ ẹ wò yóò làtọ̀bọ̀gì lónìí yóò kọjá àbíkíáfù yóò fàlátà dání yóò dènà pín yóò tún ta sánsán ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá o Ṣọ́wọ́nyá eléyìí láti Dayo Agboola RadioTv tó bá yẹ pé àkọ́kọ́ tẹ̀yìn wo orí ètò rèé ẹ̀yin ẹ ṣáà join wa lórí àwọn Facebook pages yìí o samis Dayo Agboola òde ní Dayo Agbomida Diamond ó di 2 Dayo Agboola RadioTv ó di 3 o ìkẹrin ẹ̀ náà ni bàbá ló ń ta tó wá jórí Instagram wà ń kọ́ o samis Agboola òde ní ló ń tẹ́ bàbá ó di 2 Dayo Agbo 2007 ó di 3 tó bá jórí YouTube ń kọ́ ẹ̀dán Dayo Agboola TV wò ẹ̀tún yẹ bàbá ló ń ta TV wò ẹ wá lọ sórí Google o ẹ̀yin download radio app wa ẹ máa gbádùn wa 24 hours lórí application yẹn Dayo Agboola Radio àti Dayo Agboola TV ẹ download ẹ lọ́fẹ̀ẹ́ ni tẹ́ ẹ bá ti ẹ̀fẹ́ ṣe pabambari ẹ̀yin ẹ lọ sí Google ẹ táàpù Dayo Agboola bẹ̀ yóò gbé yín káàkiri àwọn ibi tó yẹ kẹ́ ẹ lọ ẹ dẹ̀wọ́ bó ní lónìí ọjọ́ bíi Sàké là ń ṣe Sàké aláwọ̀ ọkọ̀ ọdún ayọ̀ ọjọ́ bíi ẹ̀ là ń ṣe lónìí ó máa yẹ kí ni ó máa latọ̀bọ̀gì ó máa ṣá prapra ó máa ṣá pòpòpòpò ó máa fà láǹtà dání àló máa ta sánsán ó máa kọjá be careful yes kẹ́ believe me believe you ẹ gbà. ó yá pẹ́pẹ́ dẹ̀ bàbá mi ṣá lórí tè Sàké o ọkọ̀ ọdún ayọ̀ Sàké aláwọ̀ Sàké o ọkọ̀ ọdún ayọ̀ bàbá ní ẹjọ́ wó bẹ́ẹ̀ Sàké o ọkọ̀ ọdún ayọ̀ Sàké ó yá káwọn ẹ̀ lókè sáàmì Jésù ọwọ́ méjì lókè káwọn ẹ̀ lókè sáàmì Jésù two hands up yọ
ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí náà ni ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí náà ni ọ̀rọ̀ tó ń da Facebook láàmú yìí náà ni ọ̀rọ̀ tó ń da WhatsApp láàmú yìí náà ni 50th birthday Sake lónìí Sake kan Baltimore kan yẹ́sìkẹ̀ ó ṣe kí ni ọkọjá bìkíáfù ìwọ náà bá ríra rẹ náà fọ́tò mo kó jáde ń ó yẹ kó jẹ gba ẹ rí i pé fọ́tò àwọn kan ò sí ń bẹ̀ àwọn tí wọ́n ń dúró ya fọ́tò nù o tán bá ní káwọn èèyàn ya fọ́tò àwọn kan mọ̀ sá ẹ rí i pé fọ́tò ta kó bẹ̀ ń ọ̀pọ̀ tó ò bá wá ríra rẹ ń bẹ̀ àjẹpọ̀ ọmọ ń sá fún fọ́tò. inú rẹ̀ adùn. Sàṣàṣàṣàkè. Ta ló kí ẹ o. Sàṣàṣàṣàkè. Ìyá ló kí ẹ. Sàṣàṣàṣàkè. Salvation ló kí ẹ o. Sàṣàṣàṣàkè. Àwọn títà máàkì ló kí ẹ. Sàṣàṣàṣàkè. Adúlórí lẹ́yìn kí ẹ o. Sàṣàṣàṣàkè. Wálé òkun lẹ́yẹ kí ẹ. Sàṣàṣàṣàkè. Olùkíyèsí kí ẹ o. Sàṣàṣàṣàkè. Adé òkòjà kí ẹ. Ló kí ẹ o. Sàṣàṣàṣàkè. Wọ́n ní kí ẹ fọdún lórí. Ọlọ́run tó tóbi. Ọlọ́run bàbá gbà. Special greeting láti Dayo Agboola RadioTv. Special greetings láti Babalola Productions. Special greeting látọ̀dọ̀ Dayo Agboola fúnra rẹ̀. Special greeting látọ̀dọ̀ Ìyá ló ń ta o. Special greeting láti Choice services akíyín ẹkú ọdún lónìí igba ọdún kan ni o àṣeyíṣẹ́ mi ìwòye ọdún tó ń bọ̀ ìbejì ìbẹ́ta ìbẹ́rin ìbárùn ìbẹ́fà ìbẹ́jẹ ìbẹ́jọ ìbẹ́sán ìbẹ́wàá ẹ̀yìn yẹ́sìkẹ́ ohun àpẹ́rù òní bá bí ń bọ̀ bóyá jẹ́nu bẹ́ẹ̀ bá ṣe ń wọlé o ẹ máa bá wa tẹ̀lé kánná ẹ máa share rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé àwọn èèyàn ti ń pè wọlé kí ló dé ẹ̀ tí ẹ̀ ti jẹ́ ń settle down tán ọ̀dà ẹja gbé ètò tó wọlé òun náà bọ̀ ẹja gbé ètò tó wọlé ẹ káàsán o hello ẹ káàsán o orí ètò Ṣọ́wọ́nyá lẹ wọlé sí o ẹ káàsán sá o ṣáàfíà lẹ́wà o adẹ̀kú ìsinmi àná o ẹ ṣeun o a kú ìsinmi àná àsìkò ọdún Sake òní o a fẹ́ kí ọlọ́jọ́ ìbí èní ni o ẹ dákun ta ló ń bá wa sọ̀rọ̀ o. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ló ń bá wa sọ̀rọ̀ láti ìyá Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ẹ̀yin lẹ́jọ́ tó yín lọ́sẹ̀ tó kọjá. bẹ́ẹ̀ ni ẹ ṣe ìyá ẹ kú àbọ̀ sórí ètò. a fẹ́ kí àwọn tiwa náà tó ń sọjọ́ bí lénìí. ẹ̀yin ọmọ February ẹ̀yin ọmọ tóṣù yín ò pé ọ̀dà. àwọn ọmọ tóṣù wa pé tó tó lé. ẹ tó bá tiẹ̀. On behalf of myself, on behalf of Ọláìdé Ọ̀rọ̀pọ̀, on behalf of Dayo Agboola RadioTv, and on behalf of February children, we say happy birthday to Mr. Kayode Babalola. Yes, kẹ́. Wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Àmín. Nínú ìlera pípé. Àmín. Àlékún owó. Àmín. Àlékún ọmọ. Àṣẹ. Àlékún ìbùkún. Amina ya Rabbi. Àlékún àlàáfíà. Àlékún balẹ̀ ọ̀rọ̀. Àṣẹ wà wò. Ẹ ṣé o. Ẹ ṣeun adúpẹ́. náà lẹ́hùn àtọ́pẹ́ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ́dún o. Àmín o. Ṣé Bola fẹ́ fi pàdé sí lónìí báyìí Bola fẹ́ fi pàdé sí. A ní kẹ́ máa fọnú sílẹ̀ lọ́jọ́ Sunday gbogbo yín la pè you are all invited. Ká máa fọnú lẹ̀ níjọ́ Sunday. Lọ́jọ́ Sunday. Ọ̀dà. Lọ́jọ́ Sunday a máa send address sí yín later. Ok ó lẹ́gbọ́n yẹn o wọ́n tó bá dijọ́ Sunday àwọn ọmọ February wọ́n máa send address sí yín níjọ́ Sunday ẹ ṣeun mọ́mí wa o ẹ ṣeun àdúpẹ́ God bless you. Ọlọ́run ìdè wa láàyè o àyàṣọ́ra Ọlọ́run ni wípé ẹ wá. Asawo sẹ́yìn mo láwọn ọmọ tán bí sí February oṣù wọn ò pé wọn dàbí àwa tó yẹ pé July báyìí náà bí wa oṣù wa tún lé ó tún wọ 31 àbí ẹ bá àwọn ẹni tán bá bí ní February 29 ẹ mọ̀ pọ́dún mẹ́rin ní òmò ọjọ́ bí ẹ̀ àdúgbò pé ti Sake ò bọ́ síbẹ̀ o ti Sake ó yẹ ọjọ́ yẹn ó yẹ ọjọ́ márùn-ún yẹ
on the 24th náà bí Sake ọjọ́ òní gan ni Sake pé 50 years ọkọ̀ jẹ́ àbí careful ẹ gbà. No, no, no. No, no, no. No, no, no. No, no, no. Oh, no, 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 no. Oh, no, 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 no. Oh, no, 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 no. Oh, no, 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 no. Oh, no, 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 no. Mo ráyè èèyàn wa tẹ́ ń wọlé òun ò ní lè dákọ lónìí torí pé gbogbo pages wa ló ti kún báyìí. Dayo Agboola ti kún, Dayo Agbomidede àmọ́ ti kún, Dayo Agboola RadioTv ti kún, Babalola ti kún. Wọn ò gbúdọ̀ mọ́ dárúkọ báyìí eyín ọ̀fẹ́ ẹ̀yọ́lẹ̀ tó bá yẹ pé ẹ̀yin ṣe ń wọlé ni Dayo Agboola RadioTv lẹ́wà o ibẹ̀lẹ̀ ti ń gbọ́ wa. Baltimore làá fi kalẹ̀ sí nípínlẹ̀ tán pè ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó bá yẹ gbégbé àkọ́kọ́ yín rèé ètò ṣọwọ́nyá lélẹ̀ tó ń datẹ́gùn láàmú lọ́wọ́ yìí yẹ́sìkẹ́ Babalola digital studio láti beam life to the world ẹ máa gbọ́ wa káàkiri ni wọ́n máa wí pé mọ́rù lóògùn ẹrù téèbó bá ru ọrùn ó wọ̀ ọ́ mọ́ ní íńtánẹ́ẹ̀tì lògùn ẹ̀ eléyìí yàtọ̀ sí rédíò àti tẹlifíṣàn station tó yẹ pé tó wá di kúrò ládùúgbò ọ̀gbọ́mọ́ irọ́ káàkiri àgbálá ayé náà ń gbọ́ wa àwọn Chinese kan ń gbọ́ wa àwọn tèmi ní Germany wọ́n ń gbọ́ wa àwọn tèmi ní Philippines wọ́n ń gbọ́ wa èé sàlíbò ẹ̀mí ní sùúrù náà mọ̀ ń bọ̀. Bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣètò. Bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣètò. Mo wá sọ pé ọpẹ́ ló yẹ. Bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣètò. Bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣètò. Bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣètò. Mo wá sọ pé ọpẹ́ ló yẹ. Bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣètò. Bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣètò. Ẹni bá mọ̀ núrò ló mọ̀ pẹ́ dú ẹni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́sà kónilẹ́rù lọ ni tá a bá yẹ hàdì ọjọ́ mọ́ ayé wa tá a hàdì èjì mọ́ èjì wa ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ọ̀pọ̀ làwọn tájọ bí wa lọ́jọ́ kan náà tí wọ́n sí láyé mọ́ àwọn kan ò tiẹ̀ dúró gbókọ tẹ̀yàn bá ṣe 10 ó yẹ 20 ó yẹ 30 ó yẹ 40 ó wáyé 50 ìdajì sẹ́ńtúrì kan nìyẹn o àwọn ẹlẹ́ka wọn pè ní half centurion ló yẹ ká mọ̀ pa wọ́n yẹn ara wọn ni Sake fọ́ọ̀lù sí Sake welcome to the club ó tún rèé ẹgbà. Ayọ̀kún ọkàn mi torí mo ní Jésù Olúwa. Ayọ̀kún ọkàn mi ṣẹ̀ṣẹ̀ nínú mi o. Ayọ̀kún ọkàn mi ṣẹ̀ṣẹ̀ nínú mi o. Ayọ̀kún ọkàn mi torí mo ní Jésù. Ayọ̀kún ọkàn mi torí mo ní Jésù Olúwa. Ayọ̀kún ọkàn mi. Ṣebí Sake mo bá lòdì àtàtà tí wàá ní. Ìkéde tí wọn ò sanwó fún wọn tó bá dijọ́ Sunday ẹ jẹ́ pàdé fún Thanksgiving ẹ tó yẹ pè sórí ètò ẹ̀yin tẹ́ ẹ bá yẹ pè wá sórí ètò nọ́mbà tẹ́ ẹ pè sí òun a rí pé nọ́mbà tẹ́ ẹ pè sí òun ìyàwó Sake nọ́mbà yẹn ò ní wọlé ẹ pè 443-410-2427 nọ́mbà producer lẹ pè sí òun WhatsApp nìkan là ń gbà sórí ẹ̀ ẹ lè kọ́ tiẹ̀ kẹ́ pé 443-410-2427 ẹ kọ́ lẹ̀ bẹ́yẹn 443-410-2427 tàbí kẹ́ ẹ wojú screen yín ẹ máa rí nọ́mbà yẹn òun ló wà lókè nọ́mbà tẹ́ máa pè sínú sábà rèébòròbò sékèlè à. Bàbí bẹ́ẹ̀rù mi bàbá o. Kẹ̀mí lẹ́rọ̀ náà bẹ̀gà. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wá wọlé nọ́mbà tẹ́ máa pè sí ní 443-410-2427 tó bá yẹ pé outside America lẹ́ni fẹ́ pè ẹ̀yin ẹ fi +1 sí kọ́ọ̀lù kan wọlé ẹ̀já sáré gbé ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kú ètò. Ẹ káàsán o ṣàlàáfíà lẹ́wà o. A máa dúpẹ́ lọ́wọ́ náà láfíà lọ́wọ́ lọ.
àdúpẹ́ lọ́wọ́ thank God. Ẹ dákun ta ló ń sọ̀rọ̀ kí ló kọ yín bó lẹ ti ń pè. Èmi ni omidan olórí ta pé ọmọ lọ́jọ́ ìbí èyí. Ẹ̀yin lọ́dún ayọ̀ tá à ń gbó kọ rẹ̀ nínú rédíò. Bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ kó àbọ̀ sórí ètò. Ẹ máa ṣe ń wá ètò ètò tí o. Olúwa ṣeun. Akú ọdún akú ìyèdún o ẹ̀mí ó ṣọ̀pọ̀ rẹ̀. Àní o. Àyàsàké ló wọlé hun ẹ bá kí ọkọ yín o ẹ bá kó lólùfẹ́ yín. Adéga aṣọ olólùfẹ́ rẹ̀ nílò afẹ́fẹ́ ọjọ́ ìbí. Ìyá. Àníkó owó àníkó ọmọ. Àmín. Ó ti ṣe 50, á ṣe 50. Àmín. Á ṣe 70. Àmín. Á ṣe 80 sí 120. Àmín. Á lò mí gbó. Gbó. Ní tútú. Ní tútú. Bẹ́ẹ̀. Ọlọ́run pàṣẹ sí. Adúpẹ́ lọ́wọ́ nínú Agboola rédíò. Adúpẹ́ o ẹ ṣeun. Wọ́n náà ló lè gbọ́ kò sẹ́yìn mi yóò láti àkọ́kọ́. Kò sẹ́yẹ méjì tí ó jọ ṣáà kò sẹ́yẹ tí ó dorí kodò bí àdán. Àfẹ́lẹ́ ìtẹ́jọ́ ọba tẹnu ẹ̀ jáde. Bẹ́ẹ̀ni à ń gbádùn ní lọ́wọ́lọ́wọ́. Ẹ ṣeun ẹ bá wa share rẹ̀ ẹ bá wa ṣe watch party ẹ bá wa invite àwọn èèyàn kan wò ó. Ti share already. Kódà tẹ́tọ̀ bá tún parí ẹ tún gbé sí watch party kẹ́ ẹ tún gbé sí ẹ lè ṣe watch party as many times tẹ́ bá fẹ́ á dàbí ẹ pé wọ́n tún túnṣe náà ni. Ẹ ṣeun thank you very plenty. Ó dá o ẹ ṣeun ẹ máa gbádùn wa lọ ẹ ṣe wọ́n ṣẹlẹ̀ wa. Ọ̀tá ìbáyọ̀ ẹ̀ o. Ayọ̀ ọlọ́jọ́ ìbí náà pè wọlé lẹ́ẹ̀kan yẹn o. Tẹ́ ẹ bá wo fọ́tò ẹ rí i pé Sake ṣàǹdìmóbì nǹkan bẹ̀ ń Sake ń dìmóbì nǹkan. Nínú ọ̀pọ̀lọpọ̀ fọ́tò tẹ́ ń wò òun Sake ṣàǹdìmóbì nǹkan obìnrin náà pè wọlé òun o. Ọdún ayọ̀ ló pè wọlé òun ọdún ayọ̀ ló pè wọlé òun àyà Sake sàlíà. Inú rẹ̀ àdùn. Rárá Sake. Ta ló kí ẹ o. Rárá Sake. Ìyá ló kí ẹ. Rárá Sake. Salvation ló kí ẹ. Rárá Sake. Àwọn títà máàkì ló kí ẹ. Rárá Sake. Adúlórí lẹ́yìn kí ẹ o. Rárá Sake. Wálé òkú lẹ́yẹ kí ẹ. Rárá Sake. Olùkí èsì kí ẹ o. Rárá Sake. Adé òkòjà kí ẹ. Rárá Sake. Adélé ẹ̀kọ́ ló kí ẹ o. Rárá Sake. Wọ́n ní kí ẹ fọdún òní. Ọlọ́run tó tóbi Ọlọ́run bàbá àgbà. Ọlọ́run tó tóbi tó rí bìgìbìgì tó bìgì gan. Ọlọ́run tó dá Sake sí. Ọlọ́run tó bá wa náà lágbára láti lè kí wọn. Ọpẹ́ ló yẹ orúkọ rẹ. Glory be to your holy name. Lérí bù sáńdérí kàlẹ́ bábábá ọ̀rọ̀ jáde àṣẹgbé power bank tẹ̀lé lẹ́yìn. Báyìí máa ń ṣe ń àyín náà nù. Tọ́ba yìí pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni ẹ máa join wa Monday to Friday lórí ètò Ṣọ́wọ́nyá. Ẹ fẹ́ hàpìrú eléyìí ẹ fẹ́ rú kan báyìí ẹ̀yin ẹ kàn sí wa ẹ pe nọ́mbà tó wà sálẹ̀ 443760858 ẹ chat pẹ̀lú wa a lè sọ̀rọ̀ lórí ẹ̀ bóyá ẹ fẹ́ help program yín ni àbí ẹ fẹ́ help ọjọ́ bí yín ẹ jẹ́ ká ṣe é ẹ jẹ́ àbáyín ṣe àwa la lè handle ẹ̀ bẹ́ẹ̀ no bodiment kò sẹ́lòmíì tó tún lè handle ẹ̀ bẹ́ẹ̀ àbí ẹ̀yin náà ti mọ̀ bàbá wípé àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ àwa làgbà kò sí ẹyẹ tó dorí kodò bí àdán àbí tẹ́jẹ́ ó bá tẹnu ẹ̀ jáde torí pé àgbàlẹ̀tù ọmọdé làwọ̀ ìdánilù Jésù ṣe yẹ́sẹ̀. Orí ló ní ṣe ẹ̀dá ò láròpin o. Orí ló ní ṣe ẹ̀dá ò láròpin o. Èdùmàrè fún mi ní mọ̀ní. Èdùmàrè fún mi ní mọ̀ní. Èdùmàrè fún mi ní mọ̀ní. Èdùmàrè give me money Èdùmàrè fún mi lówó orí ló ní ṣe ẹ̀dá ò láròpin God give me money Olúwa pèsè owó fún mi yẹ́sìkẹ́ lẹ̀bẹ̀ líbò sídà ẹ wo a máa sáré wọ yàrá àkéde wa torí pé àrí kan mí ìná mówó gbàtà kó ìlérí ọtí dé Walmart lọ́jọ́ wọn lé wa padà ní wọ́n lé wa bí ajá ẹ̀jẹ̀ sáré wọ yàrá àkéde wa tá a bá di kúrò yàrá àkéde á tún wá bẹ̀rẹ̀ celebration yìí
ẹ̀yin èèyàn tẹ́ bá fẹ́ pè ẹ dákun ẹ pè lẹ́yìn ìkéde a máa ṣe ìkéde yẹn ní pápápá kókòkó tíntìntín a dẹ̀ máa sá kúrò lórí ètò ẹ̀jẹ̀ asáré ṣe kókòkó báwọn yẹ́sìkẹ́ ẹ̀wọ́n ọmọdé yìí dà ọ̀ya wọlé báńkì wọ́n wọlé ọ̀ya left hand come inside something outside ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. ètò Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akọ́sí Sówónyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lé làákàrà lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí Sówónyá yóò máa bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí Dayo Agboola RadioTv láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 7 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá mí ìsètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgùn ọ̀sán ògiri gbígbẹ ni Sówónyá pẹ̀lú Samis Dayo Agboola ní Dayo Agboola RadioTv ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akọ́sí Sówónyá ti dé. Here is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pájú. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́ fẹ́ tẹ́ ò ní rí. Ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. For sound and quality production, Babalola Studio is the best. For sound and quality production, Babalola Studio is the best. Oh, Babalola Production, the ultimate in audio visual. Babalola Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalola Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalola Production, the ultimate in audio visual. Babalola Production, the ultimate in audio visual. Dayo Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. RadioTv gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayo Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. RadioTv gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bíríwìyà o, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ̀ yìí o. Dayo Agboola Babalola RadioTv. Kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayo Agboola RadioTv. Ní Baltimore, Maryland, Dayo Agboola RadioTv. Dayo Agboola gbogbo ayé ló ń gbọ́. Dayo Agboola RadioTv gbogbo ayé ló ń gbọ́. Ẹ tún káàbọ̀ sórí ètò boníkáyé ìkéde wa pápápá káyé pépèpé bí aṣọ bàbá àṣọ̀nà sódà tá lè tètú mú ètò wa wá. Mo kí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ màmá wípé ẹ ń bá bomi ìṣẹ́wọ́ ń kọ́ ó mà bó ń jẹ o ẹ ń bá bóde ọ̀fẹ́ ń kọ́ ó bá dùà ìjẹ́ báyìí náà ní jòun ẹ̀yẹn ṣáà mọ́ yìí kúrò ń bẹ́ẹ̀ ẹ mọ́ yìí kúrò ń bẹ́ẹ̀ tó bá jórí rédíò wa rẹ ti ń gbọ́ ẹ mọ́ túnú ẹ̀ kúrò ń bẹ́ẹ̀ tó bá yorí mísàmísàn lẹ ti ń wò ẹ mọ́ change ẹ̀ tó bá yorí Facebook ni ẹ mọ́ change ẹ̀ tó bá yorí YouTube ni ẹ mọ́ pa á tó bá yorí Instagram ni ẹ mọ́ swing lọ ọkọjà àbíkíáfù ọṣà prapra mo ní lónìí ẹ wò ó bá a ṣe ń ṣe ọjọ́ ìbí Sake
mo ní àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ fẹ́ gbé wá tó yẹ ká gbé wá last week tá a ráàyè gbé wá a máa sáré ṣe pápápá ni because òní ayé àsọtọ̀ fún Sake ni ṣùgbọ́n mi ò fẹ́ kó yẹ pé bóyá ìgbà tá a ti promise àwọn èèyàn ní last week pé a máa mú ètò wa a máa mú nǹkan kan tá a fẹ́ sọ̀rọ̀ sí wá lórí ẹ mọ̀ pé àwọn nǹkan tá a máa mú wá lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn nǹkan tó ń ṣe pé ó máa ń mú kí ọpọlọ àwọn èèyàn jí pépé tá a máa mú wá àníkàsáré mi lè wá láàrin ìṣẹ́jú mẹ́ta á parí ẹ̀ á wà padà sí orí birthday Sake nǹkan tá ẹ wẹ́ wò yìí o yẹ́sìkẹ́ nǹkan tá ẹ fẹ́ wò yìí ara àwọn nǹkan tó yẹ pé a ní láti máa ṣe lójoojúmọ́ a sì nídìí àti bẹ̀rù ẹgbà ẹ̀kọ́ wìlé náà. wọ́n ní ṣé ẹ mọ̀ did you know? wọ́n ní ṣé ẹ mọ̀ pé tẹ́ bá ń kíráàkì ká yín ẹ̀yin tẹ́ máa ń tẹ̀ka pẹ̀kẹ̀. wọ́n ní kì í ṣe kò bá egun yín jẹ́ o. mo ti rí ìyá kan tó ń ṣe ọmọ ẹ̀ ń bọ́gọ́ tó fún ní fọ́rùn nígbà tọ́mọ ẹ̀ ń rọ́ ìka lọ́jọ́ òun èmi àti ẹ̀ mọ̀ tẹ́ lójoojúmọ́ ọ ti mọ̀ ń lára láti kékeré. wọ́n tẹ́ bá ń tẹ ìka yín o wọ́n ní nǹkan tó máa ń dún bẹ̀ yẹn wọ́n ní gáàsì tí ń bẹ nínú ìka ni jẹ́ ń yọ kíní kó ká lè rí kà dáadáa torí pé èbó náà kọ́ ṣùgbọ́n ẹ̀wọ̀n pé Yorùbá láàyè tó ti wá wọ́n ní cracking your knuckles does not hurt your bones the sound you hear is just gas bubbles bursting tó bá ti gbọ́ bẹ́ẹ̀ yẹn gas bubble ló ń burst o ẹ má jẹ́ ó bà yín lẹ́rù tẹ́ bá ń gbọ́ téèyàn rọ́ka tó ń de kẹ̀gẹ̀ ẹ má jẹ́ ó bà yín lẹ́rù pé kí ló ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ ó bà yín lẹ́rù wọ́n ní sáàdì tẹ́ ń gbọ́ òun pé gáàsì ni o afẹ́fẹ́ lásán ní bẹ́ńbẹ́ eléyìí tún dàbí nǹkan o wọ́n ní what is the colour of your urine what the colour of your urine says about your health ẹ̀yin tẹ́ ẹ máa ń tọ̀ ráwọn kọ́lọ̀ tó wà ń bí yìí eléyìí tó bá ti jẹ́ pé kọ́lọ̀ ti tiẹ̀ ń bẹ̀ kó o tètè mú o èmi ò tiẹ̀ rẹ́ni tó tọ ìtọ̀ blue àti green rí náà èmi ò mọ òyìnbó tó yà ń lẹ́nu blue àti green n ò tiẹ̀ rí yùn rí bẹ̀fọ́ àpáwọn èèyàn máa ń tẹ èyí tó máa ń brown díẹ̀ wọ́n ń tẹ èyí tó máa ń orange ní tiẹ̀ rí pupa rí pinkish mo rí yellow rí wọ́n ní tó bá yẹ pé ìtọ̀ tiẹ̀ ó ní fóòmù ni ẹ̀jẹ̀ bẹ̀ ládòkè wọ́n ní transparent eléyìí tó bá ṣe overhydration wọ́n ní ó dà pé ó máa mú mi dáadáa eléyìí tó bá pèlì ó sì dá díẹ̀ wọ́n ní transparent yellow yìí òun gangan ni normal o òun ló dá ń bẹ̀ transparent yellow òun ni normal òun ló dá bẹ́ẹ̀ wọ́n ní dark yellow normal wọ́n ló normal o ṣùgbọ́n ó ní ìdíkẹ́ ṣiṣẹ́ lé lórí díẹ̀ kẹ́ ẹ̀ máa mú mi sí ìtúbọ̀ ti brownish orange tẹ́ ń wò yẹn tó ti brownish orange wọ́n ní sáyìn pé ẹ ti wà dehydrated ẹ rèé mú mi àwọn kan wà wọ́n ń mú mi bọ́njọ́ oúnjẹ lẹ́ẹ̀mẹ́jọ wọn ní mú mi kọ́lọ̀ wọn dáríjì wọ́n kọ́lọ̀ wọn foríjì wọ́n o wọ́n ní ẹ máa mú mi o torí pé kíndìnrín lẹ fi ń ṣe é kidney náà lẹ fi ń ṣeré hun wọ́n ní ẹ máa mú mi ẹ dákun drink water tẹ́ ẹ bá wá ti rí pinkish red wọ́n ní eléyìí identify a sign of kidney disease tẹ́ ẹ bá ti rẹ́ni tó ti ń tọ̀ títọ̀ rẹ̀ ti ń pọ́n báyìí ó ti ń ní àìsàn nínú kíndìnrín nù o ẹ dákun ẹ jẹ́ wà very very careful tẹ́tọ̀ bá ti wá blue àbí green wọ́n ní sign of genetic disease ni o ẹnìyẹn ti ní genetic disease kan wọ́n wá ní tó bá ti wá wà fómì bóyá yellow ni o àbó white àbó ṣe tó yà wà fómì sign of kidney disease ni ọlọ́mọdé aláìsàn kíndìnrín kọ́lọ̀ wọn mọ̀ ṣọ́ wa ọlọ́mọdé aláìsàn kíndìnrín àbí mo ní àwọn kan báyìí a máa mú wá kì í ṣe pé ká kàn mọ́ jó nìkan kì í ṣe pé ká mọ́ sọ̀rọ̀ ẹ̀fẹ̀ nìkan a gbọ́dọ̀ mọ́ sọ àwọn nǹkan tó yẹ pé ó lè ràn wá lọ́wọ́ yóò ràn wá lọ́wọ́ ẹ jẹ́ túwò kan sí o kó tó di pé a padà sórí birthday celebration Sake ẹ jẹ́ máa gbìyànjú wọ́n dẹ̀ máa mú mi o ẹ máa mú mi ẹ máa drink water wọ́n dẹ̀ máa mú omi ẹ máa drink water eléyìí o fact ni
wọ́n ní did you know wọ́n ní ṣé ẹ mọ̀ did you know the line that separates day and night side on earth is called terminator? Èmi gan gbọ́nyún for the first time. Wọ́n ní ìlà tó gé òkùnkùn àti tó gé ọ̀sán àti alẹ́ òun náà ń pè ní terminator. Tẹ́yìn ọ̀bá gbọ́ rí òun lẹ̀ ń gbọ́ òun o ọ̀pọ̀lọpọ̀ fáàtì àwọn fáàtì eléyìí àwọn èèyàn tí wọ́n ṣe rìsáàchì ìlà tó la alẹ́ àti ọ̀sán wọ́n máa ń pè ní terminator òun ló ń terminate ẹ̀ òun lẹ gbọ́ yẹn èyègé òun ló ń terminate ẹ̀ eléyìí wọ́n ní did you know there is a resort in Japan located on mountain peak from where you can see the sea of cloud floating below you. Nǹkan burúkú nù o. Wọ́n ní ibì kan wà tó yẹ pé àwọn èèyàn lè máa ń ṣe fàájì ń bẹ̀ ní Jèpánù tó yẹ pé ibi tó ga dé ẹ máa wo kùrukùru táwọn wò lókè wọn ẹ máa wò lábẹ́ yín á dàbí ẹ pé kẹ́ ẹ máa fọwọ́ mu ẹ máa rí tí ó máa flóòtì níbi tó ga dé wọ́n lórí òkè kan náà gbélé wọ́n wá rèé ṣe kínní rìsọ́ọ̀tì wọ́n lọ ṣe sórí ẹ̀ ẹ wà máa rí kùrukùru lábẹ́ ẹsẹ̀ yín ẹ máa rí kùrukùru á dàbí pé kẹ́ ẹ máa fò lórí ẹ̀ torí pé wọ́n máa flóòtì ni ẹ máa rí òkun ẹ máa rí kùrukùru bẹ́ẹ̀ ni wọ́n ní ìyẹn wà ní Japan ó wà níbẹ̀ ní Japan níbẹ̀ ló wà Japan. Eléyìí náà wọ́n ní did you know the sun sets under the clouds look like the sky is on fire. Ẹ̀yin tẹ́ ẹ bá wà nínú aeroplane tẹ́ ẹ wà lókè tí kùrukùru ti wá bo oòrùn níbi tó ti ń ṣe tẹ́ ẹ bá ń wò ó á dàbí ẹ pé inú iná lẹ fẹ́ wọ̀ ìdí rèé táwọn káìtì kan tó bá lọ sókè wọ́n máa ń jóná ni wọ́n ń sọ̀kalẹ̀ àwọn káìtì ẹmọ káìtì tá a máa ń fi ọ̀rá ṣe láyé ìgbà wọn àá fi bébà ṣe míì àá fọ̀ ọ̀rá ṣe míì ẹ̀yin ta káìtì àwa ta káìtì dáadáa tí àwọn káìtì tó bá ti gbọ́n òwú sí tẹ́ ẹ san òwú ẹ̀ tẹ́ ẹ sá tó bá ti lọ sókè báyìí á kàn parẹ́ mọ́nú atẹ́gùn ní fìhàn ọlọ́nu yẹ́sìkẹ́ ẹjẹ́ á fi àwọn yòókù di ọ̀la torí pé àròjọ́ mùsùlùkùn tẹ́ bá wojú aago yín ẹ rí i pé aago 2:30 ó ti kọjá a sì ti lo 38 minutes lórí ètò báyìí ẹ jẹ́ ká tún máa bá celebration ọjọ́ ìbí Sàké lọ o Sàké ọlọ́jọ́ ìbí Sàké tán ṣe 50 lónìí ẹ jẹ́ ká tún bá wọn celebrate ẹ̀ ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá fẹ́ pè wọlé ẹ pè sórí +1 443 410 2427 tó bá yẹ pé outside America lẹ ti ń pè tó yẹ pé America lẹ ti ń pè yẹn àti pé 443 410 2427 ọjọ́ bí ọlọ́jọ́ bí kó máa jó orí ọjọ́ bí kan wà ní mo tún fẹ́ play fún wọn o orí ọjọ́ bí kan wà ní mo tún fẹ́ play fún wọn apart from eléyìí tá a ṣe ní studio wa yẹn kan wà ní mo tún fẹ́ jù fún wọn torí pé ọjọ́ bí wọn ni wọ́n ní wọ́n ti connect ẹ̀mí mímọ́ ló connect wọn Esther Gbẹ́kẹ̀lé kí lórí sọ sí ná Esther Gbẹ́kẹ̀lé ó ní mo ti connect ẹ̀mí mímọ́ ló connect mi Sàké o ẹ ti connect ẹ̀mí mímọ́ ló connect yín yẹ́sìkẹ́ ó là bàbàbà Esther kí lórí wí sí ó dáa. Mo ti connect Esther Gbẹ́kẹ̀lé Bàbá ti sọ̀rọ̀ mi dayọ̀ na so miracles and blessings Bàbá ti sọ̀rọ̀ mi dayọ̀ na so miracles and blessings mo ti connect mo ti connect mo ti connect ẹ̀mí ni mo lọ connect mo ti connect mo ti connect mo ti connect ẹ̀mí ni mo lọ connect mi o. Early in the morning and in the evening early in the morning and in the evening I know Jesus loves me. I know Jesus loves me all the time. I know Jesus loves me all the time. Torí wọ́n fẹ́ pẹ́ gan, bàbá ọjà o, wọ́n fẹ́ para wọ̀ mí, Ọlọ́run ní ọjà o. Wọ́n ti gbàgbé wípé kàkà kọ́ mo lọ rẹ́jì sí kòtò mọ̀nàmọ́ná àṣà lọ. Bàbá ti sọ̀rọ̀ mi dayọ̀, na so miracles and blessings. Bàbá ti sọ̀rọ̀ mi dayọ̀.
multi-connect, hey, multi-connect, multi-connecting, ẹ̀mí ni máa lọ connect mi o, multi-connect, hey, multi-connect, multi-connecting, ẹ̀mí ni máa lọ connect mi o. Ọ̀gbàgbà tí gba láìlára, kábíyèsí bàbá o, múra bàbá, níwájú rẹ̀ bàbá o. Gbogbo ẹ̀ lórí Sake náà ni. Lórí ọlọ́jọ́ ìbí òní náà ní gbogbo ẹ̀ everything nǹkan tó dálé náà nù. Àti connect ni o, àti yípadà ni o, àti tọ́ọ̀nù ni. Lórí Sake náà ni yes girl. Ancient of days, Almighty God, you're my healer, you know go ever let me fall. My party sorrow me Dayo. So miracles and blessings. My party sorrow me Dayo. So miracles and blessings. Multi-connect, hey, multi-connect, multi-connecting, and minimal connecting, multi-connect, hey, multi-connect, multi-connecting, and minimal connecting. He has done it for me. He will do it again. He will do more of it, and minimal connecting. Sorry, what we go by me, bega, lift your hands up. Yo, Lil Mix. Come on. He's connecting. He's connecting. Esther, Ibekele. Èmi gan connect. Tí Sake ṣe yọjọ́ bí lónìí, èmi gan connect. Sake nìkan kọ́ ló connect. Ayin àbí? Ọmọ ọlọ́dún á ṣe 60. Ọmọ ọlọ́dún á ṣe 70. Ọmọ ọlọ́dún á lo 80. Ọmọ ọlọ́dún á ṣe 90. Ọmọ ọlọ́dún á ṣe 100. Ọmọ ọlọ́dún á ṣe 110. Ọmọ ọlọ́dún á ṣe 120. Ọmọ ọlọ́dún á ṣe 130. Ọmọ ọlọ́dún á ṣe 140. Ọmọ ọlọ́dún á ṣe 150. Ọmọ ọlọ́dún á ṣe 160. Kò kú sẹ́ni tí ó dàn dúró, mo máa sọ lọ máa fi sọ dé 2000. Ọmọ ọlọ́dún á ṣe 180. Ọmọ ọlọ́dún á ṣe 190. Ọmọ ọlọ́dún á ṣe 200. Kí ló dé? Ẹ̀fẹ́ kan máa gbé sálórùn ni kí wà ló dé. Òkè ni mo wà ń ò gbúdọ̀ jábọ́. Adéròyàrè òkè ni mo wà torí ẹ̀ náà lórí Sake náà ni. Òkè ni mo wà mi ò gbúdọ̀ jábọ́. Sake ẹ jábọ́ tì fábàdà. Ẹ kú ọjọ́ bí òní o. Sake happy birthday to you. Ìgbà ọdún kan ni ẹ̀yin èèyàn wa tẹ́ bá ẹ̀ṣẹ̀ ń wọlé kì í máa dún ó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge torí pé àwọn ètò míì tún máa wọlé láìpẹ́ ṣùgbọ́n n ò ní dá yín lágara mo fẹ́ kẹ́ enjoy Adéròyà yìí enjoyment ẹ̀. Lọ́tẹ̀ yìí ètò là ń ṣe fún Sake ẹyẹ méjì ń jádìyẹ o ẹyẹ méjì ń jàṣà mo ní ẹ fẹ́rù kan báyìí ẹ pe nọ́mbà tó wà nísàlẹ̀ 443-760-8578 ẹ lè sẹ́ndì wa ní tẹ́sítì lórí WhatsApp ẹ máa jẹ́ dọ́dọ̀ pòdúsà wa a lè bá yín sọ̀rọ̀ a lè discuss tẹ́ ẹ bá mọ gbogbo ibi tí kìíní yóò dé ọdún mẹ́wàá lónìí 30 ọdún lónìí 100 ọdún lónìí ó sì máa wà lórí YouTube bẹ́ẹ̀ náà ni
ẹsẹ̀ lè kérìbó sáré ẹ̀mí sọmílẹ̀ náà mọ̀. Everybody bájọ́. Everybody jíjó mi. Àwọn kan bí mi wọ́n ní kí ló dé tí n ò play happy birthday orin òbé fún wọn. Ó wù mí kí n play rẹ̀. Ẹni tá a play rẹ̀ fún níjẹ ìgége. Wọ́n mute ẹ̀ lórí YouTube. Wọ́n ní bàbá òbé ti gba copyright ẹ̀. Wọ́n ní bàbá òbé ti gba copyright ẹ̀. Pé tá a bá fẹ́ lò ó ká lọ gba copyright law lọ́dọ̀ bàbá òbé tọ̀. Bóyá jẹ́nu. Àwọn tí ó sì á nídìí pé káre gba copyright ẹgbẹ́ á lò wọ́n àti tá a gan báyé fún ara wa bàbá òbí ti gba copyright yún. Wọ́n tún pè wá wọlé o ẹnìkan pè wá wọlé o ká tó kúrò lórí ètò ẹjẹ́ ń béèrè ẹ tó ń wọlé. Ẹ káàsán o ẹ káàsán o orí ètò Ṣọ́wọ́nyá lẹ wọlé sí o. Hello. Ẹ káàsán o. Ojoojúmọ́ òfin. Ẹjọ́ ta ló ń sọ̀rọ̀ o. Hello. Hello. Ẹ káàsán o ta ló ń sọ̀rọ̀ o ṣe ń gbọ́ wa. Ẹ kú ètò. Ẹ ṣeun o ẹjọ́ kí ló kọ yín o láti bolẹ̀ tí ń pè. Ọlọ́jọ́ ìbí ló kó o káàdì bàbá ló kó o Sake. Sake aláwọ̀ ọkọ̀ ọdún ayọ̀ ẹ mọ̀ kú àbọ̀. Ẹ kú ètò. Ẹ kú ọdún òní o. Ìgbà ọdún kan àṣeyíṣẹ́ mi. Ẹ ó ga jù. Ẹ pẹ̀lẹ́ bó o ní. Dáadáa nípa. Ẹ kú ọdún náà ẹ kú ọdún náà. Ẹ kú ètò. Àti gbádùn yín látàárọ̀ yẹ́sìkẹ́. Mo ń gbádùn yín lọ́wọ́lọ́wọ́ o. Ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ Olúwa. Ẹ ṣeun bó o ní. Gbogbo ayé ló dẹ̀ ń gbádùn yín báyìí. Adúpẹ́ o ẹ ṣeun ẹ ti bá wa ṣíà rẹ̀ ẹ ti fi ṣe watch party. Bẹ́ẹ̀ni lórí Nàìjíríà náà ti ń pè mí pé ká tún nìyẹn o mo lóun náà ni òbí babalọ́sà ọ̀gbọ́n ti mọ̀ ní o. Ẹ ṣeun ẹ ní bàjẹ́ ẹ ní tí. Àbí o. Ọdún ayọ̀ lọ́dún eléyìí máa jẹ́. Àmì o. Ẹ ti kúrò lẹ́gbẹ́ àwọn oní 49 ẹgbẹ́ 50. Bẹ́ẹ̀ni. Àwọn táyì 49 wọ́n yẹ ọmọ èké ni wọ́n. Mo ti gòkè àgbà. Ẹ ti gòkè àgbà káfárá tó já. Congratulations. Eléyìí tí Bàrísà kọjọ sí òkè àgbà ni mo gbò yín. Ẹ má jẹ́ ń jábọ́. Ẹ má jẹ́ ń jábọ́. Ẹ ti jábọ́ tì àbẹ́ ẹ jábọ́ ẹ lè jábọ́. Àbí o mo jábọ́ sí o. Àbí òmòye play orin bàbá ìfún yìí òkè ni mo gbà mí ò gbọ́dọ̀ jábọ́ orin mo play fún yín láti wọlé nù. Bẹ́ẹ̀ ni orin tó dáa nìyẹn. Òkè lẹ́gùn ẹ̀ gbọ́dọ̀ jábọ́ o. In fact ẹ ti méjì dé ni o. We thank God Olúwa ló ṣeun. Ẹ ṣe gan. Orin yẹn náà mo ní play òkè ni mo wà mí ò gbọ́dọ̀ jábọ́ ẹ̀ gbọ́dọ̀ jábọ́ o láyé. Mo jábọ́ sí lórúkọ Jésù. Òkè lẹ́yẹ ń fọ̀hún yẹ́sìkẹ́. Bẹ́ẹ̀ni. Owó yẹn ju orin yẹn sí nígbà ju orin yẹn sí tán mo ní bàbá yín play orin òbé ṣùgbọ́n bàbá òbé wọ́n ti gba copyright orin wọn. Eléyìí ń play gan-an gbogbo ẹ̀ ló wà pa. Olúwa ṣeun. Gbogbo ẹ̀ ló dára. Àbí o adúpẹ́ lọ́wọ́ Olúwa. Àwọn ẹ̀rọ ń pè mí lọ́tún lónìí kí wọ́n ń gbádùn yín o. Èyà ẹ bá aníkàmọ́ ìjọ ìwà lójoojúmọ́ o Monday to Friday láago kan. Oríṣiríṣi là ń gbé jáde lórí ètò. Lágbára lọ́wọ́ ètò yìí á máa gbòòrò sí ni. Àmì lórúkọ Jésù. Wọ́n máa gbọ́ yín káàkiri àgbáláyé. Àmì lórúkọ Jésù. Lágbára lọ́wọ́. Àmì o ẹ ṣe gan-an ni. Nǹkan táwọn aṣíwájú yìí tó fi sórí rẹ̀ yìí náà ṣe. Àmì lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣe gan-an ni. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́ sà ẹ kú ọdún náà o ẹ̀mí aṣọ́pọ̀ ẹ̀. Ọjọ́ Sunday ni àbí. Ọjọ́ Sunday ó máa kọjá àbíkíáfù ọjọ́ Sunday. Àkọjá àbíkíáfù. Yes. Màá tún àdáṣe fáwọn èèyàn lọ́la iwájú Sunday kan jẹ́ àpàdé ká dálẹ̀ Sunday. Bẹ́ẹ̀ ni o. Ó máa ṣá prapra. Máa ṣá prapra o. Ọgbà ẹ pẹ̀lẹ́ sà. Ẹ ṣe gan ni God bless you sir. Ó dá sá o. Ó dá o adúpẹ́. Ẹ dá. Ẹ ṣe.
Ó dàbọ̀. Bàbá mi kí màmá ló ń dá o. Bàbá ló ń tá ń gbọ́ yín náà o, wọ́n ń gbọ́ yín àwọn náà ń wò báwọn. Ẹni mo kí wọn dáadáa o. Ó dáa, màmá ló ń tá ń gbọ́ o, màmá ló ń tẹ̀ ń gbọ́ o, ṣàkéǹkì yín o. Àwọn ènìyàn tèmi àwa February nìyẹn. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ February àwọn ọmọ tó ṣù wọn ò pé. Wọ́n jẹ́ ara wa pé tó ṣù bá tó ara pé. 27, 28, 29 lóṣù yìí. Ẹ̀tọ́ bá bí ní February 29 báyìí ọdún mẹ́rin ló máa ṣọdún ẹ̀. Bọ̀dà àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run. Ẹnìkan lọ́jà ṣe February ọ̀hún. Àbí àdúpẹ́ lọ́wọ́ náà. Tó bá yín láyọ̀ àdúpẹ́. Ẹ ṣeun o. Ẹ ṣe gan ni o. God bless you. Àwọn náà yọjú sí yín lónìí, ayọ̀jú sí yín, àwa celebrate. Ká tó wá celebrate Sunday. Màmá rí bí. All right sir, ẹ ṣe pọ̀. Ó dàbọ̀. Yes sir. Ẹ̀yin èèyàn wá ń lé ọlọ́jọ́ ìbí náà pè wọlé wọn o, sàké fúnra wọn. Ẹ wo nígbà bá fẹ́ máa kásẹ̀ ńlẹ̀ máa wí pé oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀ tó jẹun tí ọ̀ṣẹ́wọ́ náà ṣeun. Orin Mega 99 òun ló máa gbé wa jáde Thanksgiving ọpẹ́ ni ọpẹ́ ni kíláà fò nílé ọpẹ́ náà ni ẹ̀tọ́ dúpẹ́ láyé kó mọ̀ dúpẹ́ ni torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wọn náà ti kú ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wọn ni wọ́n ti ẹ̀jẹ̀ èèyàn àwọn wà láyé wọ́n wà láàyè wọ́n fi ṣe ara wọn dè wọ́n ọpẹ́ ni o lìbá Sunday kúdà ẹ̀mí ní sùúrù farabalẹ̀ ẹ̀mí ní sùúrù ẹjẹ́ máa ṣe báyìí sí yín o ojú tẹ́ fi ń wò mí yẹn ò mọ̀ ní fọ́ etí tẹ́ wá fi ń gbọ́ mi ò ní di o àwa lámọ̀ wá ẹ̀yin lámọ̀ bá ire ayọ̀ ló máa tẹ̀lé gbogbo wa káàkiri ǹjẹ́ tí dìgbà tá a tún máa pàdé lọ́la màmá wípé kólúwa kó ṣọ́ wa láyọ̀ àtàlàáfíà ẹ tún lè padà ọkẹ́ ẹ lọ ṣe watch party even kódà fúnra yín ẹ tún lè padà sórí pages wa ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ fi watch party sí ó máa hàn lórí page tiyín àwọn èèyàn tiyín wá tún wọlé síbẹ̀ Facebook ti sọ ayédèrò yẹ́sìkẹ̀ ó dàbọ̀ ná for now ó dàbọ̀. tí n bá yin Jésù. àwọn rí mi. tí n bá yan Ọlọ́run. àwọn rí mi. tí n bá yin Jèhófà. àwọn rí mi. simply because gbogbo owó ògo tí mo ní gbogbo owó àlàáfíà lọ́wọ́ mi tí n bá yin bàbá mi o. àwọn rí mi. ó yẹ náà ara ẹ̀ wọ́n bá mi jójójó. ara ẹ̀ wọ́n bá mi yọ̀ torí Jésù gbọ́ tèmi ó mú èmi kò ní fi Jésù sílẹ̀ ẹ̀ wá bá mi jó. ara ẹ̀ wá bá mi yọ̀. ara ẹ̀ wá bá mi yọ̀ torí Jésù gbọ́ tèmi ó. èmi kò ní fi Jésù sílẹ̀. Bàbá ti gbọ́ tèmi o. Gbogbo tí mo rò kó lè ni bàbá ti sọ dẹ̀rọ̀ láyé mi o. Màmá tẹ̀lé bàbá, èmi kò ní fi Jésù sílẹ̀ mọ́. Màmá tẹ̀lé Ọlọ́run o, èmi kò ní fi Jésù sílẹ̀ o. Ẹ wá bá mi jó. ara ẹ̀ wá bá mi yọ̀. ara ẹ̀ wá bá mi yọ̀. Torí Jésù gbọ́ tèmi ó wò ó, èmi kò ní fi Jésù sílẹ̀. Aláyọ̀ o. Jésù Kristi bàbá tí máa yọ̀ dé káwọ́ ọmọ rẹ̀ kábù kábù sayọ̀ aleluya lórí wáyò jẹ́ Jésù yé ooo.
Jésù yóò ti sí o ní ìtì ayé gẹ́gẹ́ bí igi tó dúró lẹ́bàá odò. Gbàdúrà fún mi bàbá, má jẹ́ kí n ṣẹ̀ ọ́. Gbàdúrà fún mi Jésù, má jẹ́ kí n ṣẹ̀ ọ́. Nígbà tí Jésù bá gbé àádọ́wò rẹ̀ dé. Jésù yé o, Jésù yé o. Oyè òkú fún mi lórí ìfẹ́ àgbélébùú. Bàbá yé o, bàbá yé o. Ó yá wá gbọ́ gbàgbó